Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Welcome back to my channel. Ṣé dáadáa ni a bá yín? Gist tèmi wọ́n ní bá a ṣe gbọ́ ò wọ́n ní Kábíyèsí bẹ Dr. Rev Funke Felix pé kí wọ́n jọ pé kí wọ́n bá wọn bá Queen Naomi sọ̀rọ̀ so that wọ́n á lè wed àwọn ní church. Pé nǹkan tí Kábíyèsí láwọn fẹ́ òun ni pé kí Reverend Funke màmá wa nínú Olúwa kí wọ́n wed àwọn nínú church o pẹ̀lú Queen Naomi. Ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí channel mi. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yín á máa lọ ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ ò wọ́n ní Kábíyèsí ní kí Reverend Funke mọ́dà wa nínú Olúwa pé àwọn fẹ́ kí wọ́n wẹ̀dì àwọn àti Queen Naomi nínú church. Kábíyèsí dúpẹ́ lọ́wọ́ màmá wa Reverend mother wa nínú Olúwa fún gbogbo akitiyan wọn lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní pé àwọn appreciate wọn gan. Wọ́n ní nǹkan tí àwọn dẹ̀ fi invite wọn wò ní pé àwọn fẹ́ kí wọ́n wed àwọn àti Queen Naomi ní church. Pé nǹkan tí ó wu àwọn nìyẹn láti ṣe. Ṣùgbọ́n Kábíyèsí ní àwọn fẹ́ kí Reverend Funke pé kí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ convince Queen Naomi láti lọ sí church láti lọ ṣe wedding. Bí Kábíyèsí ṣe sọ wọ́n ní pé tí wọ́n bá ṣe wedding yìí gbogbo àwọn ìyàwó yìí á lè mọ àyè wọn. Ìtorí ẹ̀ ní Kábíyèsí fẹ́ ṣe wedding yẹn fún Queen Naomi. Kábíyèsí ní kí màmá wa Funke Felix kan bá wọn bẹ Queen Naomi wí pé nítorí pé àwọn feel pé táwọn bá ṣe wedding yìí ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa lè jẹ́ kí àwọn olórí mọ àyè wọn. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ti ní tí àwọn olórí yìí tí wọn bá kúrò ní inú palace àwọn ò ní wá sí inú palace. Orí ọ̀rọ̀ yìí ni Queen Naomi wà. Kábíyèsí dẹ̀ ń wá gbogbo nǹkan tó jẹ́ pé a fi jẹ́ kí Queen Naomi wá sínú palace. Ṣùgbọ́n Queen Naomi ní pé àwọn ò lè máa bá àwọn olórí káwọn máa bá wọn ṣe competition ní palace. So right now Kábíyèsí pé màmá wa Funke Felix o pé kán wá bá wọn bá Queen Naomi sọ̀rọ̀ so that wọ́n á lè wed àwọn ní church wọn. Wọ́n ní ìgbà tí Kábíyèsí bá Reverend Funke sọ̀rọ̀ yìí wọ́n ní Reverend Funke sọ pé rárá kò lè ṣeé ṣe nítorí wípé wọ́n ní gbogbo àwọn ìyàwó yìí nínú palace. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ti sọ fún Kábíyèsí pé tó bá jẹ́ àwọn nìkan ni àwọn lọ sí palace yẹn àwọn wà òkè. Wípé ṣùgbọ́n pẹ̀lú ọmọ àwọn ò lè lọ nítorí pé tadé ni ká wò mọ̀ ẹni tó nífẹ̀ẹ́ yàtọ̀ sí ẹni tí ò nífẹ̀ẹ́. Ọmọ kékeré ni. Wọ́n ní so Reverend mother nígbà tí Kábíyèsí fi ọ̀rọ̀ yìí tó fi lọ Reverend mother wa. Wọ́n ní Reverend mother sọ pé kò lè ṣeé ṣe nítorí pé gbogbo àwọn ìyàwó yìí Kábíyèsí ṣì ń fẹ́ wọn. Wọ́n dẹ̀ ṣì wà nínú palace. Wọn ò lè ṣerú nǹkan báyẹn ní ìjọ Ọlọ́run. Wípé nítorí Kábíyèsí ti fẹ́ gbogbo àwọn obìnrin yìí wọn ò lè ṣe wedding nínú church nítorí pé kì í ṣe pé ìyàwó kan ni wọ́n ní. Wọ́n ní nǹkan tí Reverend mother wa sọ nìyẹn. Reverend Funke wọ́n tẹ̀síwájú wípé àwọn ò lè fọwọ́ sírú nǹkan báyẹn. Wípé láti so Kábíyèsí àti Queen Naomi pọ̀ nínú church. Wípé nítorí pé nǹkan tí ò bá ìlànà ẹ̀sìn àwọn mu ni. Wípé kí ni àwọn èèyàn fẹ́ máa sọ tí ó wá jẹ́ pé àwọn làwọn máa wed Queen Naomi àti Kábíyèsí pẹ̀lú gbogbo ìyàwó tí wọ́n kó jọ sínú palace. Wọ́n ní Reverend mother tẹ̀síwájú wípé àwọn ò lè fọwọ́ sírú nǹkan báyẹn. Wípé torí pé ó kò bá ìlànà ẹ̀sìn àwọn mu. Wípé àwọn èèyàn wọn ò ní rí bí Kábíyèsí ṣe ń rí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà ti mọ̀ wípé Kábíyèsí gan wọ́n gbọ́n wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ṣó ti yé yín?
So yàtọ̀ sí yẹn, kábíyèsí gan mọ̀ pé kò sí church tó máa wẹ́ẹ̀dì àwọn àti Queen Naomi pẹ̀lú gbogbo àwọn ìyàwó tí wọ́n kó sínú palace yìí. Àfi tó bá jẹ́ pé wọ́n invite pastor sí bóyá bíi hall àbí any other place láti ṣe ìgbéyàwó yìí. Màmá wa Reverend Mother wa ní tí kábíyèsí bá fẹ́ wedding pẹ̀lú Queen Naomi kó ṣe nǹkan tó bá yẹ kán ṣe, nítorí wípé kò sí nǹkan tí àwọn lè sọ fún kábíyèsí nítorí pé ọba ni wọ́n ba lórí ohun gbogbo ni. Wípé kábíyèsí mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Wípé ṣùgbọ́n kí àwọn wá mú wọn wá sí church àwọn pẹ̀lú Queen Naomi káwọn wed wọn, wọ́n ní kò ń ṣe nǹkan tí àwọn lè ṣe. Wípé torí pé kò bá ìlànà ẹ̀sìn àwọn mu, nítorí pé ìyàwó tán ní ó pọ̀. Wọ́n ní so reason nìyẹn. Màmá wa ní àwọn ò lè convince Queen Naomi láti fẹ́ kábíyèsí nínú church o. Wípé nǹkan táwọn ò lè ṣe nìyẹn. Wọ́n ní kí kábíyèsí má bínú, wọ́n ní ṣùgbọ́n nǹkan tí àwọn ò ní lè ṣe ni. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yìí bó ṣe lọ allegedly bá ṣe gbọ́ ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá gbogbo yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.